ti akéde ǹjẹ́ ti gbọ́ pé bàbá Ọba Ọ̀yọ́túnjí ti jọ lọ́hún pé kí Àwórè máa jẹ nímọ̀ rẹ̀ rẹ̀ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ ń gbọ́ pa bàbá Ọba Ọ̀yọ́túnjí for the first time màá bẹ́yìn pé kẹ́ lọ sí péjì Awíkoko àbí bàbá Sokoti TV láti lè bá mọ nǹkan tó ṣẹlẹ̀ before kí incident bàbá ọba ètò wáyé. Ṣé wá rí ẹni tẹ́ ó gbé mi ṣe fídíò ní Aare Almaroof. Ṣé wá rí Aare Almaroof bá ń sọ̀rọ̀ kan wípé àwọn ò fi bàbá wọn báyàn ṣeré o, àwọn ò fi Aláàfin báyàn ṣeré o. Mo wá gbéra mo lọ sẹ́gbàá, mo wá béèrè lọ́wọ́ ará Ìgbà pé ṣé ẹ fi Aláké báyàn ṣeré? Àwọn ẹni àwọn ò fi Aláké báyàn ṣeré o. Mo wá gbéra mo ó di ilẹ̀ Ìjẹ̀bú ní bá tún débẹ̀ bá ní ẹ̀yin ará Ìjẹ̀bú ǹjẹ́ fi Àwùjalẹ̀ ẹ fi báyàn ṣeré? Ẹ̀ náà nípa àwọn fi Àwùjalẹ̀ báyàn ṣeré. Mo tún gbéra mo tún wá sí ilẹ̀ Rẹ́mọ. Mo wá ní ẹ̀yin ará Rẹ́mọ ǹjẹ́ fi Àkàrígbò báyàn ṣeré? Àwọn ò fi Àkàrígbò báyàn ṣeré o. Èyí tí mò ń sọ yìí láti lè jẹ́ kí Aare Almaroof mọ̀ wípé kò sẹ́nibọ́dì nílẹ̀ Kóòtù Òjìrè tó fi bàbá ńlá ẹ̀ báyàn ṣeré àbí tó fi ọba ẹ̀ báyàn ṣeré. Problem tí Aare Almaroof ní lélẹ̀ tí wọn ò dẹ̀ mọ̀ òun ni wípé wọn ò mọ ẹni tí bàbá wọn tó jù lọ, wọn ò dẹ̀ mọ ẹni tó ju bàbá wọn lọ. Problem tí Aare ní nìyẹn. Wọn ò mọ ẹni tó ju bàbá wọn lọ, wọn ò dẹ̀ mọ ẹni tó bàbá wọn. Ṣé rí nílẹ̀ Rẹ́mọ bí tá gbà fún Àkàrígbò tá tó gbà fún Ọọ̀ni kò ṣe wípé a lè gbé Àkàrígbò lórí Ọọ̀ni, but ìtàn ti wà ńlẹ̀ wípé ibẹ̀ láti ṣẹ̀ wá. Kò kẹ̀ sí kò wá sí bí nǹkan ṣe máa sọ wípé òun gbòòrò níbì kan kó sọ wípé òun ní agbára ju Orísun lọ. Ẹ̀yin tí akéde ń jẹ́ nǹkan tí mo sọ. Àti wípé àwa tó jẹ́ ilẹ̀ Rẹ́mọ bí tá wà l'Ógùn State ń bí táwọn bá yín pọ́n Aláàfin lé kò ń ṣe wípé ọwọ́jà Aláàfin ló débi, but àpọ́nlé tó ti fi sí àwa ní ọkàn pé èèyàn tó bá jẹ́ bàbá ẹ tó bí ẹ lọ́mọ níta bí bàbá ẹ náà ni gbà fún. Òun la ṣe ń gbà fún Aláàfin kò yẹ pé Aláàfin pídó nọtì láti pálásì wọn lọ́hùn yẹn tó kàn wá bí la fi gbà fún. But nǹkan tá ti mọ̀ wípé okay àwọn baba ńlá wa ti sọ fún wa nílẹ̀ Rẹ́mọ pé Àkàrígbò òun ló lórí Rẹ́mọ o. Ibi tá dẹ̀ ti ṣẹ̀ wá Ilé Ifẹ̀ ni. Àwa dẹ̀ sọ wípé torí a ti wá gbòòrò níbí àwa ju àwọn tó wà nílé Ifẹ̀ lọ. This is just a matter of critical thinking, logical thinking. Kò nídìí ariwo rárá. Gbogbo èèyàn dẹ̀ ló máa ń gbàdúrà pé kí ọmọ òun kó ṣe ju òun lọ. Kó jẹ́ wípé arọ ẹlẹ́sẹ̀ kan ló wà lórí àpèrè Ọọ̀ni yẹn. Kò sí ibi tí ọmọ Kóòtù Òjìrè pa káàkiri gbogbo ilẹ̀ Kóòtù Òjìrè torí lóòótọ́ àwọn Ọ̀yọ́ ló ní ló ní ọ̀rọ̀ Yorùbá, but for the fact pé wọ́n ti wá agree pé kí gbogbo àjọ máa lo Ọ̀yọ́ yẹn ká máa lo Yorùbá yẹn. Ìyẹn wá mí wípé nítorí ẹ̀yin lẹ́yìn ní Yorùbá yẹn ẹ wá wà superior ju àwọn tó kù lọ. Ààrẹ ọ̀rọ̀ yóò yàtọ̀ sí pé òkè gbogbo apáta agree láti máa jẹ́ Rẹ́mọ. Wọ́n wá mọ gbogbo wa instead of Yorùbá wá ń jẹ́ Rẹ́mọ kí Rẹ́mọ wá máa sọ wípé òun lágbára ju Aláàfin lọ. Ààrẹ ẹgbẹ́ sí dédé làkàyè. Ṣé wá rí ìbí òdùbí bá ṣe bẹ̀rù la bọ́mọ àwa tá à ń wólẹ̀ even kàtẹ́ ọkọ̀ wò tá à ń wólẹ̀ fún kábíyèsí wa tá à ń wólẹ̀ fún ọba pé ọba kábíyèsí tá à ń dọ̀bálẹ̀ tí ẹni tó bí ọba lọ́mọ máa dọ̀bálẹ̀ síwájú ọba. Kò ń ṣe wípé kò ń ṣe pé bóyá ó fún lówó kan láti máa ṣe bẹ́ẹ̀, but due to pé tradition wa ni láti máa bọ̀wọ̀ fẹ́ni tó jù lọ. Why tí Aláàfin yín ò fẹ́ bọ̀wọ̀ fẹ́ni tó jù lọ? Kó jẹ́ wípé Aláàfin ju Ọọ̀ni lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ. Orísun èèyàn is always orísun. Kò sí bí Amẹ́ríkà ṣe lè tóbi tó kó sọ pé ó fẹ́ gapá sí Britain. Ẹgbẹ́ ṣẹ́rí ọ̀rọ̀ tèmi kò jẹ́ pé bí àwọn àtàkì yín ọ̀rọ̀ tó jẹ́ wípé tẹ́yìn gọ́sẹ̀ bá jókòó tẹ́ bá gbé sí dédé làkàyè ẹ máa mọ̀ wípé lóòótọ́ ṣe kì í ti ṣe mistake. Ó ṣe kì í ti ṣe mistake. Àwa tá gbà fún Ọọ̀ni ń bí tá a gbé Àkàrígbò sórí Ọọ̀ni kò ṣe wípé a lè gbé o, a náà lè gbé o. Tàbá bẹ̀rẹ̀ sí ní hùn tọ́jọ́ ẹ rí i pé Àkàrígbò gọ́sà máa gbé Àkàrígbò sórí Ọọ̀ni, but nítorí àwa jọ ọmọ ọkọ àdẹ̀fẹ́ bá tradition jẹ́ àdẹ̀fẹ́ bá ètò tó ti wà lẹ́jẹ̀ẹ́ àwa fẹ́ tún ṣe ni làwa ṣe gbà fún Àkàrígbò, la ṣe gbà fún gbogbo ọba tó wà ní Kóòtù Òjìrè, la ṣe gbà bí ṣe jọ́ ọmọ Rẹ́mọ yìí mo gbà fún Aláàfin, mo gbà fún Aláké, mo gbà fún Ọwá Òbòkun, mo gbà fún Aláàfin Ọ̀yọ́, mo tún wá gbà fún Ọọ̀ni tó jẹ́ paramount ruler gbogbo wọn pátá.
torí kò sí ilẹ̀ Rẹ́mọ bí àwa látọ̀yọ́ ṣóyè yín àwọn Èkìtì wọn wà látọ̀yọ́ bọ̀ tẹ́ bá bèèrè lọ́wọ́ gbogbo wọn pé níbo ló ti ṣẹ̀ wá wọ́n máa sọ fún yín pé Ilé Ifẹ̀ ló ti ṣẹ̀ wá so ẹ̀ ti akéde.